torí pé ní iṣẹ́ Islam wọ́n ní bàbá ní iṣẹ́ kára ní iṣẹ́ kájọ́ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájọ́ kan làwa ń sọ àwọn kan ló ń yà wá lọ́tọ̀ọ̀tọ̀ kájọ́ kan làwa ń sọ. Ẹ dákun torí Ọlọ́run kí ni ibo ni a tún lè fẹ́ ti ríjọ kan táwa fà Kùránì wọ́n ò yàtọ̀ àdìsí wọ́n ò yàtọ̀ kíbùlà wọ́n ò yàtọ̀ ànábì wọ́n ò yàtọ̀. ọ̀kadà ni ṣé pé kọ́lọ́wọ́ jẹ́ àníyàn táwọn àgbàlagbà ń nìní náà tí wọ́n fi dá rábìtà kalẹ̀. Torí pé ní àníyàn tán fi dá kalẹ̀. àníyàn tán fi gbélẹ̀. Òun náà ni tawhid sufufil muslimin. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ nìyẹn. Àkọ́kọ́ nù. Báwo ni gbogbo sọ́fúsọ́fú mùsùlùmí báwo la ṣe fẹ́ ṣe tawhid ẹ̀. Tá a unify ẹ̀. Tí ó jọ kan. Tí ó jẹ ẹyọ kan tí ò ní sèrí ń bẹ̀. Ẹyọ kan tí ó mọ̀. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀fẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Allahu azza wa jalla. Àtọrọ ilé ìjẹta rẹ̀ kó máa bá Ànábì Muhammad, kó máa bá wọn ará ilé rẹ̀, kó sì máa bá wọn sàhábà rẹ̀. Ẹ̀yọ́ máa yà wá níbi Islam lórí sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Akira wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, barakallahu fikum. Gẹ́gẹ́ bá ti máa sọ, ìpinnu lára tẹ́lẹ̀ ṣe fún wa. Òun nípa àwọn ọ̀rọ̀ olú ẹbí tá a bá ń sọ. Láti fi ṣàlàyé ẹ̀sìn Allahu azza wa jalla, bẹ́ẹ̀ ni láti fi tú ìrújú àwọn onírújú síta. Ẹ má ṣàmà bá wa gbìyànjú, kí ẹ má bá wa ṣe ẹ̀rẹ̀ káńfààní rẹ̀ lè bá kárí. Gbogbo alágbọ́n tí mufti wọn ní Agége, Mufti Habibillahi Adam Abdullahi Ilori, gbogbo alágbọ́n tí mufti rẹ̀ sọ. Oye tí ẹ̀dùn náà látìgbà tí wọ́n ti wé láwà ní mufti yìí fún ẹ. Látìgbà tí ti ṣe ayẹyẹ láwà ní mufti yìí lẹ́nu bí ọjọ́ mélòó kan sẹ́yìn yìí. Ó mà tí ì ṣe fatwa kankan. Àbọ̀ ń retí kí bí of 15th December yìí wá kó pàṣẹ fatwa Christmas. Kó bá sì fatwa ìrẹsì àti ẹsẹ̀ síkìn àti ìrù ẹja. Allahu musta'an, kálọ̀ bẹ́ẹ̀ dá mọ́jà sẹ́sìn. Ìrọ̀ Abdulrazak Abdulaziz Ṣọlá ó ní rọ́bítọ̀ àwọn aláìmọ̀kan tí ẹ kó jọ tó yá sí pé ìfidẹ̀sán lọ́bẹ̀ẹ́ dàrú. Òun ni ìntẹ́fẹ́ máa fi propagate báyìí. Ó sọ pé ìntẹ́ wà fún ní ìṣọ̀kan mùsùlùmí. Antekadhab, òpùrọ́ burúkú ni ẹ́. Oye alágbàkó òpùrọ́ ni ẹ́. Ìwọ gan náà mọ̀ pé ẹ sí fún ìṣọ̀kan àwọn mùsùlùmí. So kílèmù tí èyí ọ̀gá rẹ tó fi ẹ́ tó impose ẹ gẹ́gẹ́ bí mufti irọ́ àti mufti àìmọ̀kan, kílèmù tó wọn náà kílèmù nìyẹn. So gbogbo yín sì mọ̀ pé irọ́ ni tẹ́ ń sọ yẹn. Ẹ sí fún ìṣọ̀kan àwọn mùsùlùmí. Ìwọ náà mọ̀ dénúdénú pé ọ̀rọ̀ tó sọ yẹn ò gbá wọlé. Ó yé báyìí. Ó mọ̀ pé ò gbá wọlé. Ní èyí tí ó jìnnà rárá àti rárá kí nǹkan rọra bọ́ sí tòsí ń bì. Ká ní ẹ̀yin tẹ́ ń gba wájú níbi rábítọ̀ yìí àti wá àti Habibu. Kálẹ̀ bá wà fún ìṣọ̀kan àwọn mùsùlùmí ni. Ìmámù Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yẹn, ibo lẹ ti congratulate Ìmámù Ọ̀yọ́. Ibo lẹ ti congratulate Ìmámù Ọ̀yọ́. Ibo lẹ ti congratulatory message yín dà sí Ìmámù Ọ̀yọ́. Kò sí. Ṣé ẹ fẹ́ ṣọ̀kan nìyẹn? Òpùrọ́ burúkú. Oye ó sọ yí pé rọ́bítọ̀ tí ẹ̀yin wọ̀nwọ̀n yìí tẹ wà nínú rẹ̀ ẹ̀ ń ṣe ìṣọ̀kan pẹ̀lú ẹnikẹ́ni tó bá fi lè jó sí ìlú tí Habibu ọmọ Ádámà Mudirul Markaz, ìlú tó bá lù ẹni tó bá fi lè jó sí, piano tó bá ta ẹni tó bá fi lè jó sí. Oye so ṣẹ̀kẹ̀rẹ̀ tó bá gbá ẹni tó bá fi lè jó sí, ẹni tẹ́ fẹ́ bá sí ṣọ̀kan nìyẹn. Tó bá ti sọ àwọn èèyàn ti gbọ́ ẹyẹ ò nídìí kó stress ara rẹ̀. Àwọn èèyàn ti mọ̀ pé bẹ́ẹ̀ ni n tó sọ ìbò ti rí nu wọn ní kàzábà rẹ̀. Oye kódà wọ́n tún sọ dákọ̀ tó bá fi lè sọ èmi ò sọ pé òdodo ló sọ. Àmọ́ kó sọ pé ìṣọ̀kan àwọn mùsùlùmí lẹ́wà fún wàláhì bàbá ńlá orí burúkú rọ ni tí ò sí nǹkan kan tó funfun tó nínú rọ. So
in tó wá lè ṣe ìṣọ̀kan àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá tó sì lè jẹ́ kí ẹ̀yin wọ̀nyí náà jẹ́ mùsùlùmí dáadáa tó lè jẹ́ kẹ́ jẹ́ mùsùlùmí torí ẹ̀ pé tó mọ tí ń ṣe mùsùlùmí olùpáyà Allah bẹ́ẹ̀dá Sheikh Adamu ti fi solution rẹ̀ sínú tírà wọn yìí ad-dinu nasiha. kí ni Sheikh Adamu wí? Sheikh Adamu sọ pé falmunkidhul wahid min hadha ipe nǹkan ọ̀kan tó lè ṣe kí ni tó lè kó wa yọ kó ń bi ìdẹ̀sìnrú irú èyí tẹ́yìn wọn wọ̀nyí ń tẹ̀sìrú àìgbàgbọ́ ẹ̀sìn tẹ́yìn wọn wọ̀nyí ò gbàgbọ́ ẹ̀sìn tẹ́yìn sí jákujàkú káàkiri yìí ipe nǹkan ọ̀kan tó lè kó yín yọ ń bẹ̀ òun náà ni kí ni huwa tamassuku bi kitabillah òun náà ni ìdìrọ̀mọ́ Qur'anul Karim wa sunnati rasulillah àti ìdìrọ̀mọ́ sunna nabi sallallahu alayhi wa sallam. Sheikh Adamu wọn yọ sọ́tọ̀tọ̀ pé sunna báyìí kẹ́kọ̀ọ́ báyìí wọ́n ní sunna nabi so kéìsàyé ládàáyẹrí oye wa sunnati al-khulafa ar-rashidin àti sunna àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin oye Abubakri, Umar, Uthman, Ali ibn Abi Talib wọ́n wá ní warruju'u ilayha fi kulli amrin dhibal àti ìṣẹ́rí padà síbi kitabullah àti sunna rasulillah àti sunna al-khulafa ar-rashidin ìṣẹ́rí padà síbẹ̀ níbi gbogbo àlámọ̀rí tó bá wà so serious wọ́n ní wa kullu ma la asla lahu fil kitabi wa sunna fa huwa bid'ah gbogbo tí ó bá ti nípìnlẹ̀ nínú Qur'an al-Karim tí ó sì nípìnlẹ̀ nínú sunna nabi so bid'ah ni wa kullu bid'atin dalalah gbogbo bid'ah sì rí àánú ni oye so Sheikh Adamu wọn sọ so má sọ fún àwọn èèyàn pé ìṣọ̀kan àwọn mùsùlùmí lẹ́wà fún irọ́ lẹ́ ń pa so ẹ̀yin ganan wọn wọ̀nyí ìwà àti Habibu àtàwọn ìyókù rẹ̀ ẹ mọ̀ pé ẹ̀ sí fún ìṣọ̀kan àwọn mùsùlùmí ẹ mọ̀rọ̀ àdánwò tẹ́ gbé pamọ́ sọ́kàn yín tẹ́ fẹ́ dálẹ̀ fún àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá Allah bá ẹ̀dá òkàn ní fún yín ṣe ni a sì ti rí àlámọ̀ pé ẹ̀ lè rí ṣe oye torí ẹ̀yin náà ti rí pé àwọn ọmọ ogun pọ́ńtà tí wọ́n gbógun tì yín gan tí wọ́n gbógun tì yín pẹ̀lú ìmọ̀ gidigidi gan tẹ́ mọ̀ pé nǹkan ṣe yín lágbérin ìmọ̀ oye àsan òpùrọ́ burúkú ọ̀dẹ̀sìnrú òbílẹ̀ jẹ́sìn àdáyàkálọ̀ kálọ̀ bẹ́ẹ̀dá mẹ́sàfọ̀nàmẹ́